ìtẹ́ wa ti kún láwọn ibi tá ń sìnkú sí àwọn èèyàn bíi wa ni wọ́n sì ń bò mọ́ ìtẹ́ àmọ́ bó ṣe kún tóun ààyè wa kò níbẹ̀ ọ̀ ń bọ̀ wá dẹni tá a gbìn bí iṣu jẹ́ ìran létí pé aṣọ funfun òun láwọ̀ kẹ́yìn o lẹ́yìn àwọn aṣọ wa gbogbo gíní léèsì àtàǹkárá àmọ́ lọ́jọ́ òun kò ní ní dìtẹ́ lọ ọwọ́ ni wọ́n máa fi yá yóò sì ṣe déédéé lára kó wa ẹ̀yí bẹ́ni tí ń kọ́lé láyé àtàkọ́ gbé àtàkọ́ ta o èyí tá ń kọ́ kiri nígbà tá ń bẹ láyé ẹ dákun ṣàgbàgbé yàrá tá a sùn kẹ́yìn àlùgbẹ̀dẹ wí sáré ni o ẹ wo bó ṣe fún tó bóoru bá mú bàbá Nágòdè òjòkó ń ta Hájì Sùlẹ̀mánà ò nígbà tí ń bẹ láyé àbí kí wọ́n tàn fáànù yàrá wọn nígbà tó ooru bá mú ẹ dákun ta ni ó tàn fáànù fún bàbá Mánísàárè bàbá Nágòdè tí ó ṣàánú bàbá Sùlẹ̀mánà nígbà ooru àánú ṣe mí ta láfiwé bàbá ọmọ níjọ́ dààmú níjọ́ tí ìṣòro bá dé bàbá ọmọ ní ọbẹ̀ lọ́hùn fọmọ òun ní ọjọ́ bùkátà bàbá Nágòdè a nígbàgbé rẹ̀ o títí ayé nìrántí jàmọ́ gbogbo ọlá ayé tí tán ní ọgbẹ̀yìn wọn bẹ́ẹ̀ ni pò ayé ó parí ní ìgbẹ̀yìn wọn torí bó ti léwu kọ́pọ̀ tó ọbẹ̀ tán lé ní ọgbẹ̀yìn màlúù ọ̀ràn ti mọ́ máa rántí pé gbogbo ẹ̀rín ayé ẹkún ní ìgbẹ̀yìn wọn a ṣe ya kèé dàbí ìyá ọmọ a ṣe ya o kò lè dàbí ìyá ọmọ a ṣe bàbá rẹ̀ ẹ̀tàn ni kò lè dàbí bàbá láéláé toríjọ́ tó bá dàrú bàbá lọ́mọ lọ ké pé nílé lálẹ́ ní kẹ́lẹ́kẹ́lẹ́ bàbá mi ò bàbá bọ́ bá fẹ́ yín gẹ̀ bàbá Nágòdè ní ọmọ sáríká ọ̀dọ́wọ́ yín ẹ̀yàn Hájì Sùlẹ̀mánà ẹ má gbàgbé bàbá yín èèyàn rí ní lèrò fi pọ̀ báyìí ẹ máa rántí pé bàbá yín wúlò púpọ̀ gbà tí ń bẹ láyé Hájì wa Sùlẹ̀mánà mẹ́nìkan o lọ́tà tó fi síra ẹ dákun ẹ pèrà yín o bẹ́gbọ́n bá ṣe àbúrò kẹjọ sọ ní ìtúbínú bíi kẹjọ tán yanyan ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ mọ́ gbé sùn láyé lẹ́yìn bàbá yín ẹ tẹ́yìn ṣe o ẹ̀yin náà ó jèrè ọmọ Allahu yarhamuhu. Ọlọ́run bá wa kẹ́ bàbá. Allahu yukrimuhu. Àmín. Allahu yab'athuhu fi ahsani suwari. Àmín. Asimini khalaqnakum wa fiha nu'idukum wa min nukhrijukum khatiman bila nafari. Sàlámù gbogbo mùmínì nígbẹ̀yìn Ramadan tàǹbẹ́ ní ìjókòó lẹ́dùn àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye ẹ dákun ẹ wòye sáyé ayé tá a wà yìí àgbákò ni bèèyàn rí dunnú nídàjí bàbá mi ní màlẹ́ tínú ẹ̀dá dùn tó kéde ijó nígbà tí ó fi tún dìrọ̀lẹ́ ìdùnnú tá a rí ó ṣeéṣe kó dìrònú lọ́jọ́ tí bàbá yín lọ́lé bàbá Nágòdè ti mọ̀ pọ́ lọ́jọ́ ti dé ọkọ̀ àjàfà tí mọ̀ bá ń dáhùn pé Ya Rabbi sọ parí nìyẹn ìgbà wo lọ́jọ́ òun tún lè wá mọ́
tí mo tún lè pàdé àwọn ọmọ dùnnú Mariam mi Àṣàkẹ́ Aliyu lárẹ̀wájú mi Sọ́líhù mi Àtàndá Abdulkadir láìtàn mi ẹ dákun ẹ dábọ̀ ẹ mójú tẹ́yìn mi ẹ̀yin ẹbí mi ò dìgbà kan olórí ẹbí Hájì Ahmed mi Bọ́lájí Hájì Bọ́lájí Nagode ó dìgbà kan ká tó tún pàdé ọ̀dọ̀run Hájì Abdulkadir Ọlátúnjí mi Nagode mi ó dìgbà kan Dani Amanangeri mi ó dìgbà kan ká tó tún pàdé ọ̀dọ̀run. Bàbá Suleiman ṣe ti pàdé bàbá Rájí Sọ́ọ̀lìhù bàbá wa Lábí bàbá Nagode ṣe ti pàdé Ajá náà tún ṣe ti pàdé àbí ó wà ní ilé ìdẹ̀ra gbogbo Nagode àlìjánnà ní nílé wọn. Ọ̀rọ̀ rí kam subhana rabbika bisimilayi kan ináza náà kan farabalẹ̀ yìí ládá tí a rí ń bẹ̀ ládẹnu bàbá wa ìmáàmù àgbà ní Màlẹ́ ládá tí a rí ń bẹ̀ ọlọ́run ò bàbá ta torí wọn débí ọlọ́run bá a bí jíṣẹ́ fún. Wòye pẹ́. Àmín. Má jẹ́ máa padà sí ibú. Àmín. Èèyàn wá ní gọ̀ọ́síra rẹ̀ kọ́ máa fa rẹ̀ ń jòkó lẹ̀ mo kí bàbá wa láyà ọlọ́mọsàjẹ́ àríyé pẹ́. Àmín. Allahu ayatan. Ọ̀rọ̀ tí wọ́n ní kí n sọ méjì náà ni àmọ́ pẹ̀lú àsìkò bóyá ó ṣeéṣe kí n sọ lábàbọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àbàbọ̀. Ìjókòólẹ̀ yìí ìran mẹ́rin lájọ fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ìran mẹ́rin lájọ fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ìran àkọ́kọ́ àmúra lọ́lọ́run ó ní ẹ̀ máa bọ̀ wá dọ̀ Allah. àwọn ti lọ ìran ẹ̀kejì làwọn tá a jọ gbàdé bíi agbàdé yìí bíi brother wa Suleiman àwọn ti tún lọ Allah. ìran kẹta àwọn tá a jọ gbà parí àmọ́ mi ò ní bá wọn láyé La ilaha illallah. ìran ẹlẹ́ẹ̀kẹrin àtòjọ gba tẹ̀mí nínú àwọn tá a jọ gbà yìí tí ó pọ̀ jù nínú ayé ọlọ́mọ́sà fi wá síbi ọlọ́run. Àmín. alibarika àwọn àgbàlagbà tí wọ́n jòkó lẹ̀. Àmín. ọlá la ilaha illallah. Àmín. ọlá muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. قليلا إن دولتكم مستفنا. gbogbo ẹbí kò tẹ wà ń kalẹ̀ ẹ dákun mo fà ní muhammad bẹ́yìn inna dawudaka. قليلا إن دولتكم مستفنا. gbogbo kọ̀tà wà lónìí padà ń bọ̀ wá tán ọlọ́run nìkan ni ó ṣẹ́kù. فهل يبقى خير الفخار. gbogbo ń fàárí pátá títa lọ́sẹ̀kù rí tẹ́ ẹ rírí tẹ̀ ń sanpá bá a ti rí nínú ayé nì. sẹ́tẹ̀nìkan sẹ́kù tẹ́ ẹ bá tàwọn tó ti lọ òun náà bí tiwa náà ó ṣe padà rí wọ́n bá dànù. تفكر أين دولة سابقين. wọ́n ní ẹ ronú sí i ẹ jẹ́ ká jọ ronú àwọn tí wọ́n ti lọ lánàá bàbá wa ìmáàmù lánàá wọ́n ń rò pé àjọ gbàwẹ̀ yìí ni ọlọ́run ọ̀kọ́ bẹ̀. تفكر أين دولة سابقين. ọlá àwọn tó ti síwájú tẹ́ ẹ ti rí mélòó ló ṣẹ́kù lónìí. وكلهم لفي دار البوار. ó kálukú ti padà síbi tí gbogbo wọn jọ lọ wọ́n fà yẹn yọ pé kò sásìkò ibi tí bọ̀dá wa Suleiman bàbá Nagode lọ yìí gbogbo wa náà padà bọ̀ wá lọ bẹ̀. bàbá wa ìmáàmù nímọ̀lẹ́ Allahu hayatahu. ọlọ́run máa ń sa ilé kọ̀ọ̀kan lẹ́sà ládùúgbò kọ̀ọ̀kan ọlọ́run ṣàánú ilé àjíà pàtàkì jùlọ mọ̀lẹ́bí Nagode ọlọ́run ṣà wọ́n lẹ́sà. ẹ̀sà àkọ́kọ́ bẹ́ẹ̀ broda wa Ahmed Nagode Bọ́lájí wọ́n ṣe dáadáa fàdúgbò yìí púpọ̀ àwọn sunkún orú rẹ̀ wájú ọlọ́run tó wọ́n ń padà àmánà bọ̀ àmọ́ àwọn ètí ìjọ wọn tán. أمتني أيا قيوم موت الذي له. gbogbo ọmọ tí ń ṣiṣẹ́ ìjọba ládùúgbò yìí ní NEPA Mala Ahmed Nagode yìí wọ́n ṣe wàhálà rẹ̀. أمتني أيا قيوم. wọ́n wá fi jọ bàbá wọn torí oore tádùúgbò yìí rí gbọ́ngbà bàbá wọn bẹ́ẹ̀ kọmíṣánná ní Haiti
àdúgbò yìí róore púpọ̀ ẹ wá ń ta àbí wọ́n ẹ̀ ń tẹ̀lé tí bàbá yín ṣe kalẹ̀ ọlọ́run ò ní pín yín nípa. أمتني أيا قيوم àní fàáyà wọn ju bàbá àmọ́ mọ̀lẹ́. أكرمكم الكريم. ọtí pọ́gọ́tọ̀ ọdún ọ̀pá àdọ́rin ọdún àmẹ́rù kù sí tún gbà ó. mọ̀lánà sí Ádámù gbà wọ́n dá àyè kan wọ́n ní bọ́ bá yá nísìnyí ọ yánu torí wípé wọ́n mọ̀ dáadáa táwọn rí ṣe síwájú ọlọ́run. bàbá alájí àgbà ni ẹ má kékùrì sí yù kankan fún mi mọ́ ẹ yọ̀ǹda mi ẹ jẹ́ máa lọ wájú ọlọ́run mélòó wa la lè wí bẹ́ẹ̀ lónìí yìí pé àsìkò tó àmì tí ní. أيا قيوم موت الذي له أشار رسول الله قبل مماتيا. Ànábì tó tọ́ka sí wa àwọn nǹkan ẹ̀kẹ́ tó yẹ kó ti ṣe wá èyí kẹ́ para yín kalẹ̀ kí kó tó dé pẹ̀lú ìtẹ́sára ọlọ́run. ìtẹ́sára ọlọ́run lẹ̀rú kú fi ń bà yín. لتحييني حيا حياة الذي بها تقيم بعد القوم حق قيوميا. níjọ́ táwọn ẹ̀dọ́ ọlọ́run kọ́ máa ṣe àyè níwájú ọlọ́run bẹ́ẹ̀ bá dìire látàyè yín àyè òkúta ẹjẹ́ láyé lẹ́tọ̀ọ́ lọ lè jẹ́ lọ́hùn ọlọ́mọdé ajẹ́ bẹ́ẹ̀ subhana rabbika.